rárá o. Intan sọ pé kẹ́ ẹ padà sílé ni pé ẹ fi ẹ̀sìn tó ń gbé wà yìí lẹ̀. Ẹ̀sìn ò kan àwa ọmọ Yorùbá, kò tiẹ̀ kàn wá rárá rárá àti rárá. Wọ́n ń joyè lára ní Ẹdẹ àbí bó náà ṣe máa ń sọ, wọ́n ń joyè ní ará Ọ̀yọ́, ó ṣe wá kára Ẹdẹ. Òun lọ̀rọ̀ ẹ̀sìn méjèèjì yìí. Kò kàn wá, kò tiẹ̀ kàn wá rárá 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 àti rárá. Ìgbà tá a ka Quran from A to Z, àárí ìtàn Yorùbá ẹyọ kan bẹ̀. A tún kúrò lórí àbọ̀ sórí Bíbélì. A ka Bible from A to Z, àárí ìtàn ọmọ Yorùbá ń bẹ̀. Báwo ló ṣe wá kan àwa ọmọ Yorùbá? Kò yé mi. Okay fine, àwọn bàbá wa ti gba ẹ̀sìn àti accept. Ìgbà tá wá gbọ́ tán wá gba ẹ̀sìn tán nígbà ìmọ̀, torí ẹ̀ náà ṣe rán irú àwa yìí lọ sílé ìwé. Ìgbà tá a ti wá lọ ilé ìwé tá a ti wá rí pé rubbish ni gbogbo kinní wọ̀nyí. Ǹjọ́ wá yẹ ká tún sì jókòó káwa náà tún sì máa ṣe the same thing. Mistake táwọn bàbá wa tán ti torí ẹ̀rọ wa lọ sílé ìwé tán ṣe, ṣó yẹ ká continue mistake yẹn náà? Rárá, kò yẹ kó rí bẹ́ẹ̀. Òun làwa fi wá ń jáde báyìí pé a fẹ́ dá ìwé yìí padà síbi tán ti gbé wá sẹ̀. Aláwa ò fẹ́ mọ́, kì í ṣàwa la ní, kò wá fáwa Áfíríkà, kò wá fáwa Yorùbá. Ìwé yìí wọ́n ní ẹ pa wọ́n, ẹ dè wọ́n, ẹ mú wọn. Àwa nílẹ̀ Yorùbá ọmọlúwàbí làwa. Ìwà wa ó yàtọ̀ sí ìwà tó wà nínú ìwé yìí. Tá bá wá ń sọ wípé a fẹ́ máa ka ìwé yìí lọ tó bá tó stage kan, àwọn bàbá wa àtàwọn ìyá wa máa sá kiri ní bọ́n ṣe ń sá ká nílẹ̀ Haúsá. Àwa wá nílájú títí wálẹ̀ kó di bẹ́ẹ̀ kó tó di pa jáde torí pé a kì í ṣọmọ àlè. A dẹ̀ lè lajú sílẹ̀ kí ìran Fúlàní kó ba ilẹ̀ wa jẹ́, rárá, kò lè rí bẹ́ẹ̀. So nítorí ìdí èyí, òun ló jẹ́ ká máa pariwo ní everyday by day pé ajogun tó wọlé wa yìí, a fẹ́ lé e padà síbi tó ti wá. Àwa ò ní ìdẹ̀mọ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ jẹ́ ká wo àwọn ìlú tí wọn ò lẹ́sìn, ẹ jẹ́ ká wo bọ́n ṣe ń ṣe dáadáa. Ẹ jẹ́ ká wo China, ẹ jẹ́ ká wo àbí North Korea àbí South Korea dẹ̀ ni wọ́n. Ẹ jẹ́ ká wo Japan, ẹ jẹ́ ká wo gbogbo àwọn ìlú tí wọn ò lẹ́sìn wọ̀nyí. Ẹ jẹ́ ká kàn tiẹ̀ ṣe research about them. Ẹ wá wo àwọn tó lẹ́sìn tó gbẹ̀sìn yẹn sórí gidi gan. Ẹ wo àwọn Syria, ẹ wo ayé wọn bó ṣe dà. Ẹ wo ayé wọn bó ṣe dà. Ẹ wo Afghanistan ni number 1 prayerful country in the whole world. Ẹ wo báyé Afghanistan ṣe dà lénìí. Funny part ni pé Nàìjíríà ni number 2. Ẹjọ́ ṣá máa sọ wípé àwọn òwe yìí wọn ò gbọ́rọ̀ Nàìjíríà tó ni tó fi já wa ní number 2. Ẹ wá wo bí ìyà ṣe ń jẹ àwọn ìyá wa ní Nàìjíríà. Lẹ́ẹ̀ma àwọn ìyá wa nílẹ̀ Yorùbá wọ́n ti di àwọn tó ń tọrọ jẹ. Tẹ bá dá àwọn abẹ́ bíríìjì nìbàdàn, ẹ máa ráwọn Yorùbá náà tó ti ń tọrọ owó níbẹ̀ tí ò ṣẹlẹ̀ rí. Nínú history, ìran Yorùbá ò kì í tọrọ jẹ. Ìran Yorùbá máa ń ṣiṣẹ́ ni, akíkanjú la máa ń ṣe. Ìran Yorùbá kì í jẹ̀yà. Àwa di ẹni tó ń jẹ̀yà. Àwa di ẹni tẹ́bi ń pa. Kò yẹ kó rí bẹ́ẹ̀. So nítorí ìdí èyí la ṣe fẹ́ deport àwọn ẹ̀sìn padà síbi tá a ti gbà wọ́n wá. A nídìí wọn mọ́. Káwọn ìjọba wa máa fi 90 billion naira tó yẹ kán fi túlù wa ṣe, a fi ń kó lọ sí ìlú ọ̀hún. Àwọn ìlú wa wọ́n fi ń kó lọ Mecca, wọ́n ń kó lọ Jerusalem. So àwọn ẹ̀sìn kì í ṣàwálà ní àfẹ́ mọ́. Àwọn owó yẹn kán máa fi tú ilẹ̀ títí wa náà kán máa fi tún ṣe. In fact, àwa Yorùbá àwa là ń mówó wọ ilẹ̀, àwa là ń mówó púpọ̀ jù sí Nàìjíríà. Báwo la ṣe mówó wọ, báwo ló ṣe já wa là ń mówó wọ Nàìjíríà? Ará àwọn bàbá wa kan, àwọn babaláwo wa tí wọ́n ń tẹ fá fáwọn òyìnbó. Àwọn òyìnbó tún kọ́ àwọn ará Brazil, àwọn ará Cuba, gbogbo wa náà la mọ̀ pé ọmọ Yorùbá ni most of àwọn tó wà níbẹ̀. Wọ́n ń gba visa, wọ́n ń ra ticket, wọ́n máa wá from all the way from their country. Àwọn míì wá láti America láti wá tẹfá ní Nàìjíríà. Wọ́n add to economy Nàìjíríà. Àwọn míì máa wá fún ọdún Ọ̀ṣun Òṣogbo. Ìmíì gan tẹ̀ máa wá because of that ọdún nìkan ló máa ti torí ẹ̀ wá. Ẹ wo àwọn nǹkan tí àwọn bàbá wa tó jẹ́ pé àwọn ló di àwọn position yẹn mú nílé, àwọn bíi babaláwo wa, àwọn olórìṣà wa, àwọn ló ń jẹ́ kí owó, àwọn ló ń add to economy Nàìjíríà. Òun la ṣe ń sọ pé ẹ jẹ́ ká padà sílé. Tí gbogbo wa bá kọrí, tá bá sùn, tá bá kọrí síbì kan náà, ó máa lè easy fún wa láti tètè lè tún ìlú yẹn ṣe.
because nǹkan táwọn ẹgbà tí wọ́n máa ń gba àṣẹ ọ̀hún kúrò lórí ìrìn àjò náà wọn ò ní gba ọwọ́ tí wọ́n ṣe bí tí wòye kọ̀rọ̀ yín lórí yóò dà fún yín jù bẹ́ẹ̀ ìlú kúta irúnmalẹ̀ ti jẹ́ kó ṣeé ṣe fún yín ní jẹ̀bi nígbẹ̀yìn gbogbo ayé ní rí lárí dunnú gbogbo ènìyàn ní rí lárí dunnú gbogbo orílẹ̀-èdè ní wò yín ṣùgbọ́n ní agbára lọ́wọ́ àwọn tí wọ́n fi yín síbẹ̀ kí ibi rere lẹ́ẹ̀bà ní àjò náà jà ní tẹ́ tí ẹ̀ẹ́dẹ́ráre ẹ̀ẹ́dẹ́kàbùkù àsìkò nìkan yìí ẹ̀ẹ́dẹ́sílẹ̀tẹ̀ kókó jáde ìfani dásà orí ọ̀tá òjijì ọbẹ̀rù ọ̀fẹ́ awalẹ̀ odò òjijì ọbẹ̀rù ọ̀fẹ́ awalẹ̀ odò oríṣiríṣi wá jayé oníwàyà ikú ọlọ́tẹ̀ẹ́rẹ́ ọlọ́yẹ̀ẹ́rẹ́ akúndùgbọ́rọ̀ agbọ́rọ̀ mọ́fọ̀ àwọn mẹ́jẹ̀ẹ̀jọ Olódùmarè rán wá sílé ayé wọ́n ṣe lé ayé títí tí wọ́n ráyé ṣe padà tó tó Olódùmarè lọ wọ́n ṣe lé ayé àwọn ọ̀ráyé ṣe Olódùmarè ni wọ́n máa lọ sílé ayé tí wọ́n bá délé ayé ojúbẹ̀ lẹ́hù dẹ́ ojúbẹ̀ lẹ́hù àlà ẹlẹ́hù dẹ́ la àpọ̀jọ́ ẹlẹ́hù àlà là àpòsùpá dásà orí ọ̀tá là àpèsù ọ̀dàrà òjijì ọbẹ̀rù ọ̀fẹ́ awalẹ̀ odò orúkọ tá a pa wọn ìyá mi oríṣiríṣi wá jayé ìlà àpòdù oníwàyà ikú ìlà àpọ̀rúnmìlà ọlọ́tẹ̀rẹ́rẹ́ ìlà àpèjì ogun ọlọ́yẹ̀rẹ́rẹ́ ìlà àpọ̀yẹ̀kù méjì akúndùgbọ́rọ̀ ìlà àpèwòrì méjì agbọ́rọ̀ mọ́fọ̀ ìlòdì méjì àwọn mẹ́jẹ̀ẹ̀jọ ẹ wá parapọ̀ kẹ́ wá bọ́ bá wa ṣe ilé ayé àwọn ẹyẹ léegun sẹ́lára ìrìn ìyàlẹ́sẹ̀